Ṣikaṣika ó fìdí ẹ̀ ṣerẹ̀ o. Lára ohun tá à ń wí rèé, ẹni tó bá nàka àkà sọ́mọlàkejì ẹ̀, mẹ́rin tó kù ó máa jẹ́ tiẹ̀. Bá a bá ní ká panupọ̀ bó léwì, táwọn kan bá ń sọ pé ibi tó lóun fi sí ni ò dá nítorí ìjẹkújẹ tiwọn, àbọ̀ ń bọ̀ wá bóníṣẹ́ náà ni. Ẹ ti gbọ́ talága àwọn Miyetti Allah tí wọ́n pa ní Gwagwalada nítòsí Àbújá. Òun lálága àwọn gbogbo agbègbè náà. Ó ti ta màálùú tán lọ́jà. Ó ń padà lọ sílé làwọn eruku yọ sí inú ìgbẹ́. Wọn ò sì béèrè ẹjọ́. Wọn ò béèrè bóyá Miyetti Allah ní tàbí pòun lálága wọn. Wọ́n dáná bòbò mọ́tò náà. Wọ́n sì pàǹpàkùpà àtàwọn mẹ́rin míì. Wọ́n sì já wọn tó kù kó lọ. Nígbà tí gbogbo ayé ń pariwo páwọn afẹ̀míṣòfò ti wọ̀lú, àwọn Fúlàní afẹ̀míṣòfò ti gba gbogbo agbègbè. Àwọn ni wọ́n ń jíyàn gbé. Àfẹ́ wọn ń tòsí mọ́, kí kálukú dúró sílùú ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn Miyetti Allah yìí ni wọ́n ń gbọ́rọ̀ náà kan rí, tí wọ́n ní kò sáfẹ̀míṣòfò níbì kan. Àwọn onímàálùú ló wà. Àwọn aráàlú sì ń bínú wọn nítorí wọ́n rí ṣe jù wọ́n lọ ni. Gbogbo ọ̀nà àti gbogbo agbára làwọn Miyetti Allah yìí ń lò láti gbalẹ̀ onílẹ̀, láti fàwọn Fúlàní sílùú àtìlétò kọ̀ọ̀kan, láti rí i pé Fúlàní ò sanwó olè tí wọ́n ti ń sin màálùú, láti rí i pé Fúlàní fi màálùú wọn joko olóko, tí ó sì sẹ́ni tó gbọ́dọ̀ bí wọn. Gbogbo báwọn èèyàn yìí sì ti ń sọ pé ó ní bàjẹ́, àdàlúrú, ẹranko ló pọ̀ nú àwọn Fúlàní yìí. Ẹ̀yìn etí àwọn Miyetti Allah ló ń bọ́ sí. Wọ́n ní Fúlàní ló pọ̀ ju gbogbo àwa tó kù ní Nàìjíríà lọ. Àwọn ni wọ́n ní Nàìjíríà. Ohun tí wọ́n bá ṣe, àṣegbé ni. Òun ló délẹ̀ yìí o. Bóyá Fúlàní ló ní Nàìjíríà, bóyá Miyetti Allah ni. Àbáwọn afẹ̀míṣòfò tó bá Fúlàní wọ̀lú. Ẹnu ẹ̀ ní gbogbo wa jọ wà yìí o. Níbi tí wẹ̀lẹ́yàmẹ̀yà bá wà dé nìyí. Bẹ́ẹ̀ ni Buhari àtàwọn Fúlàní tí wọ́n yí i ká kò ṣe dáadáa pẹ̀lú Nàìjíríà àtàwọn èèyàn inú ẹ̀, nítorí níbi tí wọ́n ti ń fọwọ́ pa àwọn Fúlàní yìí lórí ni wọ́n ti dìdàkudà. Níbi tí wọ́n ti ń kówó ìjọba fún wọn ni wọ́n ti dológòmùgòmù sí wa lọ́rùn. Tápá ò sì ká wọn mọ́. Àṣìṣe tí ìjọba yìí ṣe lórí ọ̀rọ̀ àwọn Fúlàní afẹ̀míṣòfò yìí ò lẹ́gbẹ́. Ṣé bí ń ṣe ni wọ́n ń fún wọn lówó tẹ́lẹ̀? Tí wọ́n bá ti já wọn kan kó, wọn ó sáré kówó fún wọn. Báwọn tí ń gbowó ni wọ́n ń rarin iṣẹ́ ológun sí i. Wọ́n sì ti rarin iṣẹ́ náà débi pé ẹni tí ó kojú wọn ó múra ńlá ni o. Bákan náà wọ́n kó púpọ̀ nú àwọn èèyàn náà síṣẹ́ sójà. Àwọn yìí ló sì ń ṣamí fáwọn afẹ̀míṣòfò yìí. Báwo wá lápá àwọn sójà gidi ṣe fẹ́ ká wọn? Ikú tó ń pojúgbẹ̀ ẹni, òwe ló ń pa fún ni o. Báwọn aláṣẹ Miyetti Allah bá lọ́gbọ́n, kí wọ́n yáa dúró láti jọ gbógun ti Fúlàní afẹ̀míṣòfò, kí wọ́n tó pa gbogbo wọn mọ́nú igbó tán. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.